àìmọ̀ ibi tá ti ń bọ̀, àìmọ̀ ibi tá dé, àìmọ̀ ibi tá ń lọ ló jẹ́ ká fi gbogbo ẹ̀yà wa sílẹ̀ ká ọmọ lọ máa rí prophet nínú ẹ̀yà ẹlẹ́yà. At times àwọn ẹranko nílàáká ìjọpọ̀ ẹlòmíì tó pinra ìléyàn lọ. Kò sí bí kìnìún ṣe lè ṣe ọmọ ewúrẹ́ lóore tó. Ewúrẹ́ ò ní ẹ̀fà fi ẹ̀yà ẹ̀ sílẹ̀ kó sọ pé òun fẹ́ máa tẹ̀lé kìnìún yẹn torí ó mọ̀ wípé at any time ni kìnìún yẹn lè dojú dàkọ òun. Ọmọ Yorùbá àtàtà a máa lanu ọgbàjà a máa sọ pé èdè Arab lọ́nà máa ṣètẹ́wọ́gbà láàrin èmi àti ẹ ó dẹ sọ pé òun ṣọmọ àlè ṣá ó dẹ sọ fún pé òun ṣọmọ àlè wọ́n fà rẹ sọ fún ọmọ tó bá bí bóyá ọ̀rọ̀ tó tún sọ yìí ṣó bà làákàyè mu èdè tẹ́lẹ̀dùmarè dámọ́ ẹ ìyẹn kọ́ Ọlọ́run máa tẹ́wọ́ gbà àfi tó bá lọ kọ́ èdè kan ìyẹn lọ́lọ́run máa tẹ́wọ́ gbà ta ló ṣe wá báyìí wọ́n dẹ̀ de àwọn èèyàn kan mọ́ ọpọlọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ lọ máa fi sí náà ó dẹ̀ tí wàá bọ́ sórí báyìí kí wọ́n sọ pé èdè abínibí tòun tẹ́lẹ̀dùmarè dámọ́ òun kọ́ lọ́lọ́run máa tẹ́wọ́ gbà àfi kóun wá ẹ̀ṣẹ̀ wá owó èdè tó ẹ̀ṣẹ̀ wá fi pánkẹ́rẹ́ borí ayé wọn jẹ́ lọ́lọ́run máa ẹ̀ṣẹ̀ wá tẹ́wọ́ gbà they play my fans. Èṣù láàlú